A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayẹyẹ tá a ṣe lóye ní òkìní Ooduafest. Orúkọ mi ni Honorable Taiwo Adeleke tó jẹ́ alága fún Osun State Tourism Board. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tó wáyé ní ìlú Òṣogbo ní Osun State Ooduafest tí gómìnà wa ọlọ́lá jùlọ aṣíwájú Nurudeen Jackson Adeleke wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣe agbátẹrù ní gbogbo ìpínlẹ̀ Káàárọ̀-Oòjíire, Ondo, Ògùn, Ọ̀yọ́, Lagos, Èkìtì. Jẹ́ pé Osun State ló ṣe agbátẹrù. A dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. A dúpẹ́ lọ́wọ́ fún ìfẹ́ tí wọ́n ní sí ètò ìgbafẹ́ àti àṣà tó jẹ́ tọmọ Yorùbá. Ìyẹn ló fà á tó fi gbé ìwà Ooduafest wá sí Osun State láti promote culture and tourism. Bẹ́ẹ̀ bá ti mọ̀ pé nínú agenda gọ́fúnà ní manifesto wọn nígbà tó ń polówó, wọ́n ṣèlérí pé àwọn máa mú ètò tourism àti àṣà lọ́kùnkúndùn. Wọ́n dẹ̀ ti ń ṣe láti ìgbà tó ti débẹ̀. Wọ́n lọ àtọ́ gbogbo àwọn ìpínlẹ̀ tó wà fún àwọn ọmọ Káàárọ̀-Oòjíire ní South West pé program Ooduafest yìí o tẹ́mọ̀ Oòduà o, Ọ̀ṣun ní orísun Yorùbá pé bí ló ti lè wáyé. Ọ̀ṣun lead, others follow. So adéṣe bí Ọ̀ṣun la máa rí, Ọ̀ṣun ní ṣe bí ọmọ ẹnìkọ̀ọ̀kan. Ìyẹn ni gómìnà ọlọ́lá jùlọ wá fi ṣe. A dúpẹ́ lọ́wọ́ wọn fún ipa takuntakun tó ń kó. Wọ́n support wa both morally and financially láì jẹ́ pé kí ayẹyẹ lè kó wá sí ìmúṣẹ. Ọmọdé nígbàgbọ́ pé pẹ̀lú ilé tó wáyé yìí gbogbo àgbáyé ni àwọn tí ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti mọ irú àṣà tó wà ní gbogbo ìpínlẹ̀ àwọn ọmọ Káàárọ̀-Oòjíire ni wọ́n ti gbọ́. Gbogbo state ló dẹ̀ máa nípa rẹ̀, ó máa dàgbàsókè sí, revenue wọn máa increase lórí program yìí. A dúpẹ́ lọ́wọ́ deputy governor ọmọọba Adéwùsì tó wá ṣojú gómìnà wa bí lẹ́nu. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọba, a dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú, àwọn Bank of Industry, gbogbo àwọn aṣojú àwọn governors ní gbogbo ìpínlẹ̀ Káàárọ̀-Oòjíire. Ọba Òkèlá, kábíyèsí Ọlọ́yàn, a dúpẹ́ lọ́wọ́ wọn pé àwọn náà wá fi wọ́n fàsìkò wọn sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fún South West. Mo gbàgbọ́ pé program ní ìdáṣe lẹ́ni ó máa continue láti fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Káàárọ̀-Oòjíire láti gbàṣà wa, ìdúró ìgbafẹ́ wa ní àrùgẹ. Ẹ ṣé o.